láyé òní ó máa ń parọ́ ni irú ẹ̀ pọ̀ òní gold kankan ẹ ti mọ̀ pé ó ń gbóná lólò ó ń gbóná ni òní gold kankan mo nígbàgbọ́ yín ọwọ́ ẹ̀ ni wọ́n fi bẹ́ẹ̀ ni èpè wo ṣépè lè mú ìyàbọ̀ ni. yeye o ẹ tiẹ̀ ní ìdẹ̀ bẹ́ẹ̀ ni tó ẹ̀ ló ṣe sá lọ kúrò bẹ́ẹ̀ ibi lẹ́kì yẹn ó wà lára àwọn tó fẹ́ wó oh my god mọ́mí ọba lásọ bẹ́ẹ̀ nígbà yẹn pé ṣọ́ọ̀bù ẹ̀ wà lára àwọn tó fẹ́ wó nǹkan tó yẹ sá lọ síbẹ̀ tó sọ pé òun ti ní ṣọ́ọ̀bù l'Ábùjá oh my god wọ́n bá wèrè ní gé ìyọ́lọ̀ tó fẹ́ wó yé wọ́n pa wọ́n fún wa lórí social media òun lọ wá ṣọ́ọ̀bù mi ní kí lórúkọ yẹn náà Àbújá òun lọ sáà kò ní God will bless you ó ti tán kò ní wo owó yẹn irọ́ ni o mọ́ mi mo ṣàwí pé ìyẹn kàn dákẹ́ ni ó kàn dákẹ́ ni ó kàn dákẹ́ téèyàn bá ti dákẹ́ èèyàn yóò dá o rí pé kò lè sùn lẹ́ni náà ó ti jáde lóru ó ti jáde ó tiẹ̀ láìkì ẹ̀ tó bá máa ṣe fún kó ṣe fún kò má tà bẹ́ẹ̀ ni ibikíbi tó bá hùn kò já sí kò kan yé oníkọfẹ bẹ́ẹ̀ ni ebi tí ẹ fẹ́ kán bá mi deport ẹ láti Germany kán deport ẹ ìyàwó deport ẹ láti Germany yẹn wà nínú UK mo fẹ́ sọ fún princess náà tó bá nídìí àdírẹ́sì Adóbin pé kó gbà torí pé princess wà nínú UK princess ò ń ṣe British ni princess kó tó lọ sí Naija she is a princess she is a British wọn ò mọ kankan èmi tí ẹ fẹ́ kán bẹ̀rẹ̀ sí ní sunkún yẹn dáadáa láti sìn lọ kọ́ máa sun ẹkún yẹn mọ́ mi kọ́ máa sun àṣẹ ibi tó jóná ní Ìdúmọ̀tà yẹn àṣẹ kò ń ṣe ibi tí Lizzy ti lọ ṣe fake transfer ọwọ́ ẹ̀ ló fi dá mọ̀ pé Lizzy ni ọwọ́ ẹ̀ ló ti dá mọ̀ pé Lizzy lélẹ̀ kò dẹ̀ sẹ́ni kankan tí wọ́n gbé kò sẹ́ni kankan táwọn ọlọ́pàá gbé kò sẹ́ni kankan tó lọ sẹ́wọ̀n kò sẹ́ni tó sinú sẹ́ẹ̀lì rárá gbogbo níjọ́ yẹn gangan ó jẹ̀bi wọn torí pé kò rí rìsíìtì gbé jáde àbí mọ́mì ṣó rí rìsíìtì gbé jáde wọ́n ní fake transfer ló ṣe àwọn tó máa ń ṣe fake yẹn tó wò ní wọnú àkáǹtì wọn wọ́n ní fake gangan ló ṣe ó wá ní Ìyábọ̀ Òjó ló ó wá padà lọ síbẹ̀ again after 3 months á dà fún yín yẹn ó dà pé November ló ṣẹlẹ̀ ó wá padà lọ ní February ó rò bí wọ́n máa ti gbàgbé ó tún fẹ́ ṣe mí ọwọ́ ẹ̀ lọ́wọ́ ó lé lélẹ́yìí o wọn ò rí kọ́bọ̀ wow ṣé wọ́n bá pọ́ọ̀sì lọ́wọ́ ẹ̀ kò sí kọ́bọ̀ mbẹ̀ kò tiẹ̀ sí 50,000 naira ńlẹ̀ gbogbo ATM bíi 6 àwọn ará ọjà ibi tó ti lọ jalè ló ń sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n arrest ọkọ ẹ̀. kéèsì kan tó ní ẹ̀kọ́ tó wà ní ìdè that same day náà ọkọ ẹ̀ sá kúrò níbi tó ti arrest ẹ̀ pẹ̀lú àwọn tó arrest tó fò. wọ́n ní ọkọ ẹ̀ náà ó sá kúrò wọ́n ní ọkọ ẹ̀ náà wọ́n arrest ọkọ ẹ̀ wọ́n arrest láti náà wọ́n ní it was very very late pé tí ọkọ ẹ̀ tó dé it was very very late kọ́ tí wá rí 91,000 náà sọ́nkọ́ wọ́n ló ṣe fake transfer wọ́n ní kò jí gòdò bọ̀ ṣe fake transfer àwọn tó wà bẹ́ẹ̀ gangan wọ́n níbi tó lọ wọn kì í ta gòdò ńbẹ bọ́tì lọ́ máa ń tà ńbẹ àwọn shine bọ́tì yẹn tó máa ń parọ́ pé òun kó wá látà abroad oh my god wọ́n ní that particular day wọ́n arrest láti gangan wọ́n ní ọkọ ẹ̀ ó fo fẹ́ǹsì ni wọ́n ló fo fẹ́ǹsì ni torí pé ọkọ ẹ̀ ló parọ́ mọ́ pé òun ló bọ̀ transfer owó yìí wọ́n níṣe ni máa yẹn sá lọ níṣe ni láti sá lọ pé irọ́ ló pa pé bọ̀bọ̀ yóò sanwó kankan pé ó ṣe fake transfer ni fake transfer ló ṣe gbọ́ kò ń ṣe pé ó jí gold but ó ṣe fake transfer ọwọ́ ẹ̀ ló fi mọ̀ pé òun ni wọ́n ní Lizzy ṣe fake transfer wọ́n ló ṣe fake transfer gangan wọ́n ní Yíbò lẹni tó ní ṣọ́ọ̀bù Yíbò lẹni tó rajà lọ́wọ́ ẹ̀ ẹ ti rí ń sìn tó wá ń parọ́ lórí social media tó ní pé Ìdúmọ̀tà ti jóná wọ́n ní pé ibi tó ti lọ jalè kan ló ti jóná òun ló ń sọ lọ́wọ́lọ́wọ́ báyìí wọ́n ní ibi ló ti jalè kan ló jóná mo ò kàn lè gbé wọn sí live ni wọ́n ìfẹ́ gbé wọn sí speaker kẹ́ ẹ bá gbọ́ wọ́n ní kò ń ṣe ibi tó ti lọ jalè gangan tó ti ṣe fake transfer kò ń ṣe bẹ̀ gangan ló jóná wọ́n ní ọwọ́ ẹ̀ ló fi dànù ìgbà tó débẹ̀ ọwọ́ ẹ̀ ló fi dànù pé ìrọ̀lẹ́ pátápátá ni Lateef lóde lọ́tọ̀ rí owó san kọ́ tó owó náà san kọ́
láti ní kéèsì níjọ́ yẹn wọ́n ní láti ní kéèsì níjọ́ yẹn gangan wọ́n ní yẹn ní láti fo fẹ́ǹsì ní kóòtù kan lóyìnbó wọ́n ní láti ní kéèsì kan ní kóòtù kan lóyìnbó ní magistrate court kan òun náà fo fẹ́ǹsì sá lọ ni ó lọ talẹ̀ ìgbà tó gbé láti ó ní pé ó lọ talẹ̀ onílẹ̀ láti olè ajíbolè olè Ọlọ́run jẹ́ kó dá fún mọ́mí ọba ńlá sọ pé wọ́n fẹ́ wó ṣọ́ọ̀bù ẹ̀ ní ló ṣe kú o mọ́mí ọba ńlá sọ bẹ́ẹ̀ pé wọ́n ti máàkì ṣọ́ọ̀bù ẹ̀ láti wó pé tó ẹ̀ lọ ṣe sá lọ sí Àbújá pé wọ́n ti máàkì ṣọ́ọ̀bù yẹn láti wó èyí tó wà ní kí lórúkọ ẹ̀bẹ̀ yẹn náà ọba small wọ́n ti fẹ́ wo jìgbìjìgbì ẹni tí bá rẹ̀ tí ò ní nothing mọ́mí kò ní nǹkan kan mo believe yín ṣé àwọn pé mo tẹ̀lé ṣìngbà tẹ́ bá ń gbọ́ ṣìngbà kò ní ṣìgbè kò ní nǹkan kan ó sọ pé ó ṣe fake transfer yẹn ní November pé ọwọ́ ẹ̀ ló fi mú wọ́n ní kò jí wọ́n ní nǹkan bó ó ṣe fake transfer wọ́n ń ta gold ń bẹ̀ wọ́n ní pé button àwọn button ṣanṣan àwọn ṣanṣan ló máa ń ta ọ̀dọ̀ Yíbò gangan ló ti wá ọ̀dọ̀ Yíbò gangan ni bọ̀bọ̀ yẹn pé wọ́n ló ń pa pé kò tẹ̀ sẹ́ni kankan wọn tó sun sẹ́ẹ̀lì níjọ́ yẹn kò sẹ́ni kankan wọn tó sun ọ̀dọ̀ police station níjọ́ yẹn kò sẹ́ni kankan wọn tó sun sẹ́ẹ̀lì ojú ẹsẹ̀ lẹ́nìbọ̀dì ti lọlé because kò ní receipt yẹ tó lè fi fine irọ́ ló pa irọ́ ni wọn ò dá láre kankan irọ́ ló pa tó sọ pé àwọn pépà sọ pé wọ́n ti tú òun sílẹ̀ pé òun ò jalè irọ́ ló pa wọn ò dá láre kankan ó sì jẹ́ olè dú mọ́ta wọ́n sọ pé àwọn máa fi ń ṣe àwọn ará ọjà yẹn ló ń sọ̀rọ̀ yìí o wọ́n náà máa fi ń ṣe yẹ̀yẹ́ ní ṣọ́ọ̀bù ni àwọn ará ọjà ló ń sọ̀rọ̀ yìí o wọ́n náà máa fi ń ṣe yẹ̀yẹ́ ní ṣọ́ọ̀bù ni pé tó bá ń sọ̀rọ̀ bá pé àwọn máa fi ń ṣe yẹ̀yẹ́ ni pé ibi tó jóná ní Ìdúmọ̀tà kò kí ń ṣe ibi tó ti lọ kò kí ń ṣe bẹ̀ rárá pé ibi tó ti lọ ṣe fake transfer yóò sì wà ń bẹ̀ ó jìnnà síra wọn pátápátá níwọ̀n ló ń pa fún yín lórí social media pé woro ní bọ́tì ni wọ́n ti mú kò ń ṣe ibi tó jóná yẹn dòtùmù ló jóná kò ń ṣe ibi tó ti lọ jí wọn ní bọ́tì tó ti lọ jí wọn ó jí wọn ní a máa sọ pé ó jí bọ́tì ni mọ́mì ó gba bọ́tì kò sanwó jí ni ó jí ló ń jẹ́ bẹ́ẹ̀ ó jalè ní olè ló jà ó tún wá ṣe fẹ́ pọ́nfà ìkà ní ẹ́ ìkà ọwọ́ ìyọ ni àdá fún yín ó change ohun ṣẹgbọ́n wọn nígbà tó débò ó change ohun kò fẹ́ kọ́ mọ̀ pé Lizzy ló wà ń bẹ̀ olè àṣẹ tòótọ́ ni Ìyá Ìbàdàn sọ pé bó ṣe máa lọ ń kó wọn ní àǹkárá nìyẹn tó ò ní sanwó ó ti tán fún ní kò ṣe wá ní ṣe fake transfer nígbà tó ti tán fún tí ò rí ogun olówó gbé kiri mọ́ kò ogun olówó gbé kiri mọ́ á dá fún yín wọ́n ní ATM bíi 5 ni wọ́n bá lọ́wọ́ ẹ̀ kò sí kankan nínú ẹ̀ tó lówó lọ́wọ́ kò pọ́ọ̀sì ẹ̀ tó mú dání kò ní ó ní tọ́ọ̀kù ẹ̀ tó rí 91,000 ṣe ń kán èèyàn kan bọ̀tà lẹ́nu èèyàn kan bọ̀tà lánàá èèyàn kan kọ́mẹ̀ntì lórí ṣó ẹ̀ lánàá pé ọkọ̀ ẹ̀ jó òun ní 300 and something thousand mi ò mọ̀ dáadáa ni mo fẹ́ mọ̀ pa ni mo mọ̀ bàjẹ́ àní kò ní nǹkan kan ẹni tí ò ní ti ń gbá mo lẹ́yìn ò ní nǹkan kan torí mo tẹ̀lé ni kò ní nothing pàǹdà ló wọ̀ kò wọ gold this is gold pàǹdà ló wọ̀ kò wọ gold torí pé ẹ̀yin ọmọ kò lè ẹ lọ wo bí pendant yẹ ẹ lọ wo bí kíní ẹ kẹ́ ẹ mọ̀ pé kò ṣe gold ó ń lo pàǹdà ni because ó ń lo pàǹdà ó dẹ̀ lo filter Romania ló ń lò tó dẹ̀ kó lo gold filter ẹ sọ pé gold tó lò níjọ́ tó ṣe wedding ẹ sọ pé kó gbé jáde ẹ sọ pé kó gbé jáde kó tún lò ẹni kó gbé jáde kó tún lò àwọn tó mọ̀ gangan ló ń sọ̀rọ̀ ẹni gold tó lò níjọ́ tó ṣe wedding wọ́n ní kó gbé jáde kó tún lò table tennis wedding ẹ wọ́n ní kó gbé jáde kó lò olófò aláyé bàjẹ́ wọ́n ní àkàndá ọmọ ní Ìyábọ̀ Òjó wọ́n ní àkàndá ọmọ ní Ìyábọ̀ Òjó kẹ́yìn ò mọ̀ pé gbogbo èpè tán sọ pé ń ṣe fún Ìyábọ̀ Òjó pé ká máa fọwọ́ lọ́wọ́ pé ká máa wò pé Ìyábọ̀ tẹ̀bí tó ń ṣe bí ẹni pé tẹ́ ń sọ pé kí lédè tó ń dákẹ́ kí lédè tó ń dákẹ́ ẹ fi sílẹ̀ ó mọ̀ nǹkan tó ń ṣe nǹkan tó máa ṣẹlẹ̀ sí Lizzy ẹ lọ wò báyìí ẹ bá sunkún àti gbogbo àwọn tó tẹ̀lé ẹ bá ké pátápátá wọ́n ní wọ́n máa ké yáyà yóyó wọ́n ti rí nǹkan kan bẹ́ẹ̀ni àwọn ọmọlẹ́yìn ẹ̀ ni èmi àti òun ò tiẹ̀ ní problem àwọn ọmọlẹ́yìn ẹ̀ lọ ń kóyà jẹ Ọlọ́run máa pè yín tó máa ń ya bẹ́ẹ̀ ni òun náà máa ń ya lọ́wọ́ ẹ má ti sọ̀rọ̀ sí torí máa sọ síta ẹ má ti sọ̀rọ̀ torí pé òun fún ara ẹ̀ kò tí ì ṣe mi Bukky Jesse ẹ sọ pé lọ ó ń tọ́ lékè ẹ sọ pé lọ mo tẹ̀ yé tí mo yé tì yẹn náà mo yé tì ẹ̀. ย olófò kò ní tó ń tó lékè kí ló ṣe 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 56 57 58 59 60 61 62 63 64 65 66 67 68 69 70 71 72 73 74 75 76 77 78 79 80 81 82 83 84 85 86 87 88 89 90 91 92 93 94 95 96 97 98 99 100 101 102 103 104 105 106 107 108 109 110 111 112 113 114 115 116 117 118 119 120 121 122 123 124 125 126 127 128 129 130 131 132 133 134 135 136 137 138 139 140 141 142 143 144 145 146 147 148 149 1
Ọlọ́run má yìí tira yín owó ti wà lọ Ọlọ́run bá mi yọ kúrò lára ẹ o Ọlọ́run bá wa yọ ó ti lè ṣe pé jù ní mi ò jẹ́ ń jealous èèyàn mi ò ń jealous mi ò mọ mí ní jealousy mi ì dẹ́yìn ti èèyàn má wow bẹ́ẹ̀ni ní rí ìyá yẹn ń ta láyé láti wá ṣe nuisance láyé èyà Ọlọ́run nìkan ló máa dájọ́ ó ti ẹ̀kàn mí Ọlọ́run nìkan ló máa dájọ́ mo ti sọ lánàá bẹ́ẹ̀ni Ọlọ́run nìkan ló máa dájọ́ mọ́ mi adóhun tẹ́lẹ̀ mi ṣe wá yẹ kúrò fún wọn èmi wá yẹ ni kò bá tiẹ̀ mọ́ ń pa ẹ̀ Ọlọ́run nìkan ló máa dájọ́ kò kàn mí ó ti ẹ̀kàn mí torí mi ti yọra mi kúrò ń bẹ tipẹ́tipẹ́ èmi ti yọra mi kúrò ń bẹ tipẹ́ ẹ mọ̀ wípé ọ̀tá pọ̀ ju enemy lọ bẹ́ẹ̀ ni wọ́n kàn hate ẹ̀ for nothing sake bẹ́ẹ̀ ni ìyẹn dẹ̀ wá takété ó ra kúrò ń bẹ tó ní ṣá tó ní iṣẹ́ máa bá àwọn ṣèkà ike we are just a speaker why are we so why tell wọn lomi why even has grown up like that kó máa tọ̀lé ẹ mọ̀ pọ̀ wáyé ni Ọlọ́run gbà mí kí lẹ̀ yìí ti ara yín fún lórí kíni lórí pé Lizzy iṣẹ́ mi máa wà lọ lé babaláwo kí ló kọ́ mi owó tí máa fi jẹun tí mo ṣe ń dán mi ò láìkí ẹ̀ ni kí ló kọ́ mi bí Ìyábọ̀ ṣe ń dán ni Lizzy ò dán Lizzy ń wọṣọ ọ̀pọ̀njú lójoojúmọ́ ni màá ní pé mo fẹ́ máa hate níbo ṣe ní lọ́wọ́ ká gbé síta níbo ló ti fẹ́ rí níbo ló ti fẹ́ ìyá tó ń gbálẹ̀ ìyá gbálẹ̀gbẹ̀lẹ̀ ìyá tó ń gbé ní first wọ́n níbo ni ìyá ẹ̀ ń gbé ní ìyẹn tó ẹgbẹ́ ogun wọ́n níbo ni ìyá ẹ̀ ń gbé ní Ìjẹ̀bú-Igbó ẹrú Lizzy Zidoggy Ziwere wọ́n ní kó gbé picture ìyá ẹ̀ jáde wọ́n máa send ẹ̀ sí mi òye ìyá ẹ̀ wọ́n ló ń gbálẹ̀ lójú títì ní Ìjẹ̀bú-Igbó ni wọ́n máa send picture ìyá ẹ̀ sí mi. Oh my God ọlọ́ṣọ́ àlògùn ọmọ ó fẹ́ dàbí Adamáyọ̀wá ni ẹni tí ò lè dé bẹ́ẹ̀ tó máa fi kúrò láyé. Oh my God ọlọ́wọ́ wa gbọ́ oh my God láyé ìpọ́njú ló máa ń dé bá wọn ìpọ́njú ló máa ń dé bá wọn ibikíbi tó bá wà wọn máa ń jẹ wọn máa lọ́lẹ̀ ni ẹ̀gbọ́n lọ́lẹ̀ ni wọ́n lọ sókè rárá I'm telling you ó ṣe fake transfer ó ṣe ìgbà tó gbé kinní yẹn fún mi mo ní kó fún mi ní rìsíìtì yẹn gangan ni mo fẹ́ pépà lásán ló fún mi nǹkan tí ò ṣe é ṣí mi tiẹ̀ tí ìrìwú rìsíìtì yẹn rí láyé látijọ́ tí mo ti délé ayé mi ìrìwú rìsíìtì yẹn rí àtijọ́ tí mo ti délé ayé mi ìrìwú rìsíìtì yẹn rí àfi tẹ́ bá máa parọ́ fún wa yín mo gbé sórí péjì mi nǹkan tó fi hàn yín tó sọ pé owó tóun sọ fún bọ̀bọ́ yẹn nìyẹn kí ló dé tí kò lè ṣí kí ló dé tí kò lè wọnú rìsíìtì yẹn ṣé ẹ̀yin tí látijọ́ tẹ́ ti ń gba owó lọ́wọ́ àwọn èèyàn ẹ ti rí rìsíìtì yẹn rí ẹ ti rí rìsíìtì yẹn rí mo bèè lọ́wọ́ ẹ̀ ó wá rí pé mo ò fẹ́ ṣe iṣẹ́ yẹn ó wá lọ gbé fún Zidoggy kíákíá ló sáyé lọ gbé fún Zidoggy kí yẹn bọ́ síta kó sọ̀rọ̀ pẹ́ because mi ò lè sọ̀rọ̀ nípa ẹ̀ because mo fẹ́ sọ lórí ẹ̀ èmi mọ̀ pé ò jí gold but rìsíìtì tó gbé fún mi yẹn is not real kò real èmi máa ń ṣe owó mo dẹ̀ máa ń fún àwọn èèyàn ní receipt that is not a receipt that is not a receipt receipt a máa rí date a máa rí date a máa rí time a máa rí iye tó fún wọ́n máa kọ́ ní words wọ́n máa kọ́ ní numbers but eléyìí kò ń ṣe receipt eléyìí kò show orúkọ ẹni tó sanwó fún kò show nothing ó kọ̀ọ̀kan carbon kí ló ń jẹ́ carbon kí ló ń jẹ́ carbon ó kọ̀ọ̀kan carbon kí ló ń jẹ́ carbon ó ṣẹ̀ sí kúrò wọ́n lè dànù kúrò ní police station ni wọ́n ló ṣẹ̀ sí kúrò ní police station wọ́n ló ṣẹ̀ sí kúrò ní police wọ́n ló ṣẹ̀ sí kúrò ní police station ni wọ́n ló ṣẹ̀ sí kúrò ní police station ṣé ẹ gbọ́ wọ́n ní ọkọ ẹ̀ ó ní kéèsì kan ní Èbúté Mẹ́ta ó talẹ̀ ẹmọ gẹ́lù ní tíátà tó wà l'Amẹ́ríkà yẹn wọ́n ní ọkọ ẹ̀ ní kéèsì ìjọ ìgangan ló lọ gbé láti wọ́n ní láti fo fẹ́ǹsì jáde ni wọ́n ló fo fẹ́ǹsì jáde ni ó pè kó tó bá sọ̀rọ̀ ó pẹ́ because ìyẹn wà ní police ó wà ní
ó wà ní ó sá lọ kúrò ní kọ́ọ̀tì tó wà ní ó sá lọ ni wọ́n láwọn tó kù wọ́n tì wọ́n mọ́lé wọ́n ní láti nìkan ló sá lọ ló escape wọ́n ní that very day gangan wọ́n ní ó fo fẹ́ǹsì ni wọ́n ní tí ọkọ ẹ̀ kó tó rí 91,000 ṣe wọ́n ní kú mọ́ ọ̀tún ẹ̀ bó sí tòsí ẹ̀yin lẹ máa wo nǹkan tó ń glitter lé ayé èmi ò mọ̀ béèyàn kan lówó o èmi ò mọ̀ o tèmi wá ṣáà ti ń ta pọ̀ mọ́ ìwọ̀n dẹ̀ ti ń ta gàrí mi èmi ò mọ̀ bóyá olówó owó tèmi lè mímọ̀ á dá fún yín gbogbo àwọn àǹkárá tí ta ń sàn àwa mú stone àwa tòsí ẹ wá sọ pé kò kí ń ṣe wúkan náà kò kí ń ṣe irọ́ ni ó tó stone mọ́ ni same ni you can do that kò lè rà àwa máa tó stone sí ẹ̀yin náà máa screenshot ẹ máa sọ pé kò kí ń ṣe kan náà fake ni bẹ́ẹ̀ni wow aṣọ tó ti ṣe oyè yẹn lẹ́sìn yẹn àwọn lẹ́sìn white yẹn 50,000 money yeah 5,000 ni wọ́n láwọn nǹkan tó fi joyè ńgbà yẹn wọ́n ní 5,000 ló ń tà ẹ rájú owó tó tà fún wa mo dẹ̀ ra ṣẹ́gẹ̀ fáwọn girls yìí mo ra ṣẹ́gẹ̀ fún wọn mo ra púpọ̀ fáwọn guys gbogbo àwọn warriors tẹ́ rí nínú party ẹ̀yẹ mi mo ra gbogbo aṣọ fún wọn èmi mo sanwó ẹ mọ̀ pé tí wọ́n bá ń tẹ̀lé èèyàn mi ò like kó máa ní ìtìjú ó ti yẹ yín sìn because mi ìrẹ́yàn kankan mọ́ Lizzy so mo ò dẹ̀ fẹ́ kójú tì níjọ́ yẹn mi ìrẹ́yàn kankan mọ́ so mo ní láti gbé àwọn ọmọ yẹn dìde mo ṣe makeup fún wọn mo gbé makeup dìde mo gba hòtẹ́ẹ̀lì fún wọn àwọn ẹlòmíì wá láti Ìbàdàn àwọn ẹlòmíì wá láti Ìlọrin àwọn ẹlòmíì wá látọ̀nà jíjìn mo gba hòtẹ́ẹ̀lì fún wọn so ní ọjọ́ yẹn kan lè kéwòn ṣàwà mo make sure pé wọ́n ṣerun èyí tí mo ra wíìgì fún ó ti yẹ kán lè jọ èèyàn gidi àwọn ọmọ warriors nìkan tí mo kó lọ ló wà ńbẹ̀ tí mo ra gbogbo aṣọ fún àwọn nìkan ló wà ńbẹ̀ mo dẹ̀ ra lẹ́sì fún àwọn ọkùnrin náà kán lọ sí ti hòtẹ́ẹ̀lì yẹn ó ti yẹ yín sìn yes kán lè dàbí èèyàn mo sanwó hotel lọ so mo náwó gan gbà yẹn mo ná ṣege èmi gan mọ̀ pé owó jábọ́ lára mi ẹni tá yẹ sí kò lè rí yẹn hotel lórí máa sunkún lójoojúmọ́ fún anamáyọ̀wá ṣe gbá ó máa sunkún mi títí dọ̀la ni because kò lè rí wù mí mọ́ Ọlọ́run mo fi gbogbo ara ṣe fún ẹni tí mo tún ná owó ìwọ gan bínú ni mo wá bẹ́ẹ̀ mo lọ bá àríkẹ́ ni mo raṣọ lọ́wọ́ because o fẹ́ kí n ra nǹkan kan fáwọn boys yẹn àwọn people yẹn because o dẹ̀ ní èèyàn kankan mo polish gbogbo wọn bí èèyàn gidi mo polish wọn ni o rí tí bá gbé fídíò yẹn síta wípé wọ́n jo èèyàn wọn dàbí ẹranko kò yẹ olófò aláyé bàjẹ́ mo tún ra irun mo ra wig fáwọn ẹlòmíì nínú wọn mo ra irun mo ra wig fáwọn ẹlòmíì nínú wọn èlòṣì kan lè look nice mo tún ra glasses lọ́dọ̀ kí lórúkọ woman yìí Monimos awẹ́ láti ra glasses èèyàn ló lọ bá ara látọ̀dọ̀ Monimos tó wọ́n lò tí àwọn tó ẹgbẹ́ àfẹ́kọ́ mojú wọn tí wọ́n lo glasses kọ́ lè dàbí pé yes ẹ dàbí olówó orí gbogbo àwọn tó bá ya fọ́tò yẹn Lizzy gbogbo àwọn tó bá ya fọ́tò yẹn pátápátá ó mọ̀ pé gbogbo wọn pátápátá warrior ni wọn orí pé wọ́n dàbí èèyàn orí kan jo èèyàn níjọ́ yẹn iṣẹ́ ọwọ́ mi ni òní dámú ìyá ẹ bẹ́ẹ̀ ni mà ogun ṣẹ́ bẹ́ẹ̀ ni ayé Lizzy máa bàjẹ́ mo tẹ̀ fẹ́ kí ìyá yẹn sọ̀rọ̀ mọ́ kó ṣe kí ni muslim yẹn fún ni kó fi kàn án òun lépè lẹ́nu ni eléyìí ìyá yìí ládùúrà ní ẹ̀rí pé ayé Monimos ń dá sí ni ayé ń dá sí ni ayé Monimos ń dá sí ni I'm telling you ohun tí ò lọ́mọ lọ́wọ́ tó yẹ pé àgàn ni Lizzy ọlọ́run ìṣẹ̀dá ọmọ fún ọlọ́run àṣẹ̀dá ọmọ fún God will bless you ọlọ́run ìṣẹ̀dá ọmọ fún látọdún yìí kó má lè sọ pé kò sẹ́ni tó ṣẹ̀ mí mọ́ kó má lè sọ bẹ́ẹ̀ jọ́kùnjọ́kùn gbogbo ayé ló ń ṣẹ̀ gbogbo ayé ló ń ṣẹ̀ gbogbo ayé ló ń ṣẹ̀. It is well ọgbọ̀n olómi tẹ̀mí ilé wait wọ́n ti wèrè mọ́lé gbọ́ tó bọ́ síta ní ìjẹta tó sọ pé wọ́n ti arrest Ìyábọ̀ Òjó yeah. Ta ló ń jẹ́ bẹ́ẹ̀? Sídán ìyẹn báwo ìyẹn jẹ́ wá ẹni táyé ẹ̀ ti báyìí Lizzy ló sọ pé kó lọ ṣe Lizzy ló ṣe pé kó lọ sọ ń ta bẹ́ẹ̀ inú ẹ̀ ń dùn ní wọ́n ti arrest níbo bẹ́ẹ̀ ni
àló tiẹ̀ tọ́jú ìyá ẹ̀ aṣáàbí yẹ sójú aṣáàbí yẹ tọ́jú tó kú ó tọ́jú ìyá ẹ̀ ẹ jẹ́ pé kí Lizzy gbébi tó ń sìn yẹ́ ẹ̀sìn ẹ jẹ́ kọ́kọ́ gbé wá kó mọ́ bẹ́ẹ̀ olórí ibú kọ́kọ́ wá sórí social media mo ṣe fìtítì burial fún ìyá mi olórí ibú ìwọ ní 12 ìyá ẹ̀ kú ní 2012 ó ṣe befitting burial òde wá kó sí 12,000 ò torí 5,000 san oúnjẹ wọ́n ní 5,000 lọ́wọ́lọ́wọ́ báyìí kò ṣe ìwọ́n kan sì yá yẹn ni wọ́n ṣe máa support ẹ̀gbà tí ò ní nǹkan kan lo ṣígbà tó fi yẹ ìṣògùn owó tó dẹ̀ lè mú owó ara ẹ̀ láti fi sìn yá ẹ̀ ó mọ̀ pé kò possible kó náwó yẹn fún yá ẹ̀ nǹkan tí yóò fi yẹ ìjìyà nìyẹn yẹ ìjìyà ó jìṣẹ́ ló ń fọ aláyé bàjẹ́ I'm telling you yẹ ìjìyà ó jìṣẹ́ òun àti Jàgùnmẹ̀ bó ṣe máa ń jalè kiri nìyẹn tapá tẹsẹ̀ tapá títán ó máa ń ṣe mọ́lì náà bẹ́ẹ̀ ni ó ṣe gbogbo ẹ̀ ó ṣoògùn olóró kò sí nǹkan tí yóò ṣe abatẹnijẹ́ kò sí nǹkan tí yóò ṣe gbogbo nǹkan tó ń ṣe yẹn bẹ́ẹ̀ ni ó ti wá rí pé kò sí ẹ mọ̀ pé ó má sí nǹkan kan fún yàn mọ́ ẹ ti mọ̀ pé torí pé kò ní nǹkan kan mọ́ so bó ṣe wá ń dáa fún àwọn Ìyábọ̀ yẹn gbogbo àwọn tó rò bóyá ó máa wálẹ̀ gbogbo oògùn tó ṣe pátápátá ó dà lé lórí ni ó dà lé lórí ni ìyẹn ó ṣàmọ̀ nǹkan tó máa ṣe. nígbà o wálé screenshot ẹ kẹ lọ send ẹ sí irú nǹkan bẹ́ẹ̀ tá bá ti screenshot ẹ send ẹ sí mi máa send ẹ sẹ́ni tó ní tó jẹ́ pé orúkọ ìgangan ló fi ṣe screenshot ẹ kí ni ìyẹn mọ bó ṣe máa deal pẹ̀lú wọn ìyẹn kọ́ ló balẹ̀ ayé òfò bí n pé jẹ́ ó balẹ̀ ayé ẹ̀jẹ̀ ni tí òbí ṣe mú báyìí Facebook ló wọ́n wá lójoojúmọ́ wọ́n gbaṣẹ́ lọ́wọ́ gbogbo wọn káyé wọn bàjẹ́ kọ́ dà wọn wọ́n máa ṣẹ̀sìn tó máa gbá sí ìyẹn ṣe máa bọ́ mí ti ẹ̀ gbàdúrà kó bọ́ ó ti láìkì ogun jù ogun ẹ ti pọ̀ jù kí la bá wálé ayé tá a máa ṣe kàwọ́ tó ń tajà ìmọ̀ mi fẹ́ ṣògùn fún pé kíkọ́ sọ pé mi nìkan tajà kéèyàn mi nìkan fẹ́ ta gbogbo ilé ayé yìí tí tẹ́mi nìkan bá ń fèsì èèyàn báwo mi ṣe fẹ́ ní life àtàwọn tí mo ti dé bí ọmọ bó tún ṣe ń ṣá mi ọmọ bó tún ṣe ń ṣá mi kéèyàn wà bíbà láti 6:30 gbogbo ẹsẹ̀ mi ti gan kí wá sọ pé mi nìkan kí n tajà fún gbogbo èèyàn màá ti lé wọn dànù sí èmi nìkan nìkan máa wá síbà jealousy ni àwọn olè ló ń bàjẹ́ àwọn olè wa ń ba bí ń jà yẹn jẹ́ oh my god àwọn èyí tó yẹ pé jealousy ló máa pa wọn. They just want to be like, I don't want to be like anybody. I just want myself. I just want to be my version of myself. Then, ìyẹn wọ́n kàn ti kiri ni. Wọ́n kàn ti kiri. Wọ́n kàn ti ọmọ yẹn kiri ni. Ibi tó máa ti lọ ní mọ̀ kó lè yẹn. Ó like láti máa gbáyàn. Yes. Ó like láti máa ṣe fún wọn náà fún wọn lórí social media. Lágbọ́rọ̀ lọ, mi lè wait. Lágbọ́rọ̀ Ọlọ́run kó lọ lágbọ́rọ̀ Ọlọ́run má ṣe ń wá ìṣubú fún àwọn èèyàn lórí social media yìí káwọn gan ṣubú ìkorò lágbọ́rọ̀ Ọlọ́run ẹni tí ò tọ́ wọn tí wọ́n ń tọ́ lágbọ́rọ̀ Ọlọ́run wọ́n rí ṣubú ìkorò. Bẹ́ẹ̀ni ó dùn gan bí mo ṣe ṣáwèrè sí blocking wèrè wá sórí page mi mo ṣáwèrè sí blocking mo fún yẹ ẹ jẹ ó lọ I'm telling you olórí ibú ọmọ a dẹ̀ máa blọ́ọ̀gì àwọn ọmọ ọlọ́mọ a máa blọ́ọ̀gì ìjọkànjọkàn ilẹ̀ máa mọ́ ọba jẹ́ kò yẹyìn sí ìjọkànjọkàn àwọn èèyàn ilẹ̀ máa mọ́ ọba I'm telling you wow. Why the man with the Mercedes? Who do you want to see? The African man with the Mercedes. Which one is African man with the Mercedes? He's got a burgundy car outside. He lives at the top of estate. Ask Kevin. Where's Kevin? Is here. You know that car there? Which car? This one, the white one. Mo ń gbọ́ yín mọ́mì. Bẹ́ẹ̀ni ma. Bẹ́ẹ̀ni, Radisson blue. Bẹ́ẹ̀ni. Ta lẹni náà? Wow. ẹ má tí sọ ọ̀rọ̀ tòun tó iṣẹ́ ti yẹ yín sìn torí pé mi ti fẹ́ ṣiṣẹ́ owó ṣe ń feel reluctant tí bá gbé nǹkan ẹ̀ sórí péjì mi máa tún delete ẹ̀
tí wọ́n gbé nǹkan sórí stage wá tún delete ẹ̀ torí àwọn èèyàn kankan máa pè mí lẹ́mẹ̀wá ọjọ́ tí èyí màá tún bá wọn delete ẹ̀ wẹ̀ ìjọ́ tí orí mi bá yí gangan wàá pè yín àtẹ́tẹ́bù ilé ayé ẹ̀ sílẹ̀ èdè lọ́fun ẹ má jẹ́ ká ti sọ owó òṣì ìyẹn tó bá dẹ̀ rí mi máa fún mi ní £4,000 kò dẹ̀ ní bá mi sùn nígbà yẹn tí tó sì dá fún tó bá wá sí UK irọ́ ni o wọ́n dó bò lọ́fẹ̀ẹ́ wọ́n dó wọ́n lọ́fẹ̀ẹ́ dó mi nílẹ̀ dó wọ́n lọ́fẹ̀ẹ́ mi ní tí sọ ọlọ́run wà kan náà irọ́ ni o ó gbà lọ́wọ́ ẹ̀ irọ́ ni o wow oh my God Jesus tó náà tún yá bàtà pẹ̀lú bẹ́sẹ̀ máa dàbí ẹsẹ̀ wèrè yẹn tó bá wọ bàtà tí kan máa kun lẹ́lẹ̀ kí ló dé tẹ́ máa ń yá nǹkan náà yẹn yàn bẹ́ẹ̀ ni kí ló lè ń bẹ̀ ìyá yẹn ti ẹ̀ dáná ó di ijọ́ yẹ mọ́mì ó di ijọ́ yẹ mo ti ẹ̀ ní nọ́mbà mọ̀mọ́ yẹn náà ó di ijọ́ yẹ bẹ́ẹ̀ ni wọ́n ní kí ló lé ẹ lọ́dọ̀ bísíkẹ́ẹ̀tì mọ́mí bísíkẹ́ẹ̀tì wọ́n ní kí ló lé ẹ lọ́dọ̀ mọ́mí bísíkẹ́ẹ̀tì kì í ṣe bí màmá yẹn fún ẹ níyà pé kí ló lé ẹ lọ́dọ̀ mọ́mí bísíkẹ́ẹ̀tì láíláì sí lórí fífà láyé lọ́tì ọ̀ ẹ̀ sí lórí fífà aláwọ̀ jẹ́ ẹ pé mò ń tún sọ ni kí ló lé ẹ lọ́dọ̀ mọ́mí bísíkẹ́ẹ̀tì wọ́n ní kí ló lé ẹ lọ́dọ̀ mọ́mí bísíkẹ́ẹ̀tì ńgbà ẹ ṣe amalamala ńgbà ọmọ àti wọn bá mi wọ́n ní kí ló lé ẹ lé bísíkẹ́ẹ̀tì àwọn ìyá kan bá ti wá bá mi wọ́n ní kí ló lé ẹ nílé mọ́mí bísíkẹ́ẹ̀tì wọ́n ní kan méjì ló lé ẹ ń bẹ̀ wọ́n ní yẹn fún ẹ ní yàrá ń bẹ̀ tó máa ń dé sí lókè wọ́n ní kí ló lé ẹ ń bẹ̀ wọ́n ní kí ló lé ẹ ń bẹ̀ wọ́n ní kí ló lé ẹ lọ́dọ̀ mọ́mí bísíkẹ́ẹ̀tì dómi nílẹ̀ wọ́n ní kí ló lé ẹ ń bẹ̀ wọ́n ní kí ló lé ẹ lọ́dọ̀ mọ́mí bísíkẹ́ẹ̀tì wọ́n ní wọ́n ní ẹni tó yá bàtà méjì lọ́wọ́ ẹ̀ designer shoe tó yá wọ́n ní ṣé ó dá padà kó tó máa bú ara ṣó wọ́n ní ṣé ó dá padà wọ́n ní ṣé wọ́n dá bàtà padà wọ́n ní wàá gbà lọ́wọ́ mẹ́rin what does that mean wọ́n ní tiẹ̀ gan wọ́n sì ju ara ṣó lọ mo sọ fún mo ní pé tí bá bẹ̀rẹ̀ iṣẹ́ wàhálà wọ́n máa supply mi ní data yá ẹ̀ ni information yá ẹ̀ tí màá lò lórí social media wọ́n máa supply mi ní ọlọ́run nǹkan tí nǹkan lè máa ṣe ni àwọn ìyá tó máa ń bá mi kọ́ block ìyá aláya gbogbo wọn ni bẹ́ẹ̀ni ara ṣe òrìrí àgọ́dù lọ́wọ́ ẹ̀ àṣepọ́kọ́dọ́ ni wọ́n so wọn àti ará Amẹ́ríkà yìí náà pọ́kọ́dọ́ ni wọ́n jọ ń pín MC dóni irọ́ ni o ọlọ́run ṣàánú ajé lórí kíni lórí pé MC rẹ̀ àmọ́ fún wa lówó ẹṣẹ́ àmọ́ jẹ́ owó MC olúwọmọ náà ní kí ló wà bẹ́ẹ̀ èdè ó dẹ̀ ló fún ẹ̀ wọ́n sọ pé wọ́n ní 250 lásán 250,000 naira owó òṣì irọ́ ni o ó gbé súnmọ́ Sego jọ Mado ó máa ń dúró bò láti gbowó ni Sego Mado tó gbáyé ló ti dówó èrè ìdọ̀tí àná ni tó bá ń gbọ́ ìdọ̀tí àná òun ni dúró mi nílẹ̀ ìdọ̀tí àná ẹni tó lè dó àwọn ọ̀rẹ́ kan náà papọ̀ ó dó gbogbo wọn papọ̀ ni ẹni tó pè ní PA gan bá sùn ó ti useless yàrá yamayama ẹ̀yẹ àwa ní good records wọ́n ní kò òdú ló gbà lọ sọ́dọ̀ MC Olúọmọ wọ́n ní wá dé láàárọ̀ ìjọ kejì àbí mọ́mì màá tún ta ló gbé fún ẹni tí àrà ṣó yá góòdù lọ́wọ́ ẹ̀ òun ló gbé MC Olúọmọ fún ó lẹ́tí kẹ́ àrà ṣó níbo ló wà jẹ́ fún ẹni information àrà ṣó pè mí lórí aago 07957146232 jẹ́ fún ẹni ní information bó ṣe lọ wọ́n ní wọ́n gbé súnmọ́ Sego lé wọn dànù a ní bẹ́gà ni wọn at the age of 50 wọ́n ṣe beg at the age of 50
mo mọ̀ ó kàn fi ṣe ti Facebook ni àjẹjọ ẹ jẹ́ ká sọ pé ó ti pé aṣọ òfò ọmọ báyìí náà ni aṣọ òṣì ojú tí wọ́n ṣe photoshoot ojú ẹ̀ wá ṣe balabalabala ó ṣe photoshoot tó ṣe wọ́n owó ṣe ẹ̀dí tí èyí photoshoot yẹn ó lọ lo Snapchat ojú ẹ̀ wá ṣe balabalabala ẹ̀sìn ní síngà ọlọ́ ẹlẹ́dàá yìí wọ̀ ẹ̀sìn ní síngà ojú ẹ̀ wá ṣe balabalabala gbogbo owó ẹ̀ wá dàbí ẹni tó ti ó wá ẹ wo bí ojú ẹ̀ ṣe rí no ojú ẹ̀ wá dàbí ẹni tó ti ẹ mọ àwọn aṣẹ́wó tó ti wà nílé aláṣẹ́wó tó ti gí wọn ojú ẹ̀ wá dàbí aláṣẹ́wó tó ti gí wọn mo kàn wọ́n báyìí pé tálẹ̀ àwọn ilé ìfẹ́ fọ́ fún lórí social media tálẹ́lẹ̀ ẹ̀ tún rí owó láti fi ṣe picture gidi kò sẹ́ni tó lè yà ní pẹ̀lú picture gidi wọ́n tún wá mú picture yìí wọ́n tún wá ń fi editing àwọn editing olórí burúkú tó ń lò fún fọ́tò yẹn ọmọ sùn kàkì wọ́n ní wọn ò ní lélẹ́bù mẹ́mẹ́ta wọ́n ní wọn máa ń sùn kiri ní àwọn wá sórí social media àwọn fọ́ọ̀mù ẹni táyé ẹ̀ ti ṣá málámálá àdìtẹ́ bá rí fọ́tò bẹ́ẹ̀ dé èyàn báyìí tó sọ pé òun pé 50 fọ́tò yóò tiẹ̀ dá ẹni tó ya fọ́tò yẹn aṣọ abá ni aṣọ òṣì 50 wàláì kó bá lọ ṣe cleaner gan wàláì kó lọ ṣe cleaner ní 2 months tó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé yẹn Lizzy máa ti fún láṣọ ojú títí ò ní jẹ́ kó lè wọ́ Lizzy fi kún lára ní jẹta oníṣẹ́ mo máa wá sọ́dọ̀ òun náà wá gbaṣọ ìyẹn sọ pé mo máa wá aṣọ ni mo lè ti mọ̀ pé ó wá gbaṣọ ni Lizzy máa ti fún lára ẹ mọ ní December tẹ̀rí níbẹ̀ nítorí bẹ́ẹ̀dẹ̀ mẹ́rin ló ṣe lọ síbẹ̀ láti lọ gbẹ́jọ́ ìyẹn máa fún àlòkù tí ìyẹn wọ̀ ló máa fún ó ti yẹ ìjọ tó bá wọ̀ ni máa gbé jáde máa gbé fídíò Lizzy jáde ìjọ tó bá ti wọ̀ mọ́ dúró de ìjọ tó bá wọ aṣọ tó gbà lọ́wọ́ Lizzy máa gbé àlòkù ẹ̀ jáde torí yóò ní fún ní tuntun torí ìyẹn mọ̀ pé kò sí nǹkan kan ẹ mọ̀ kó ti ṣe ẹyẹ tipẹ́tipẹ́ ẹ mọ̀ kó ló kọ́kọ́ ba ayé ìyẹn jẹ́ ìyẹn mú dání ni ò lè júlẹ̀ láìláì ẹ mọ̀ kó tí bàbá Lábúlé sọ wípé dọ̀kásì fẹ́ rán lọ sẹ́wọ̀n ó ti yẹ yín sìn bàbá Lábúlé sọ bẹ́ẹ̀ fún wa ẹ máa gbọ́ dọ̀kásì máa wọn lọ sẹ́wọ̀n ó ti yẹ yín sìn àwa sọ pé àgójọ kọ́ máa ń ba àwọn lọ sẹ́wọ̀n so èmi wá sọ pé no mi gbọ́dọ̀ dá sí òun Lizzy wá sọ fún pé no mi gbọ́dọ̀ dá sí mo ní àgójọ pé mo máa bẹ̀bẹ̀ ni pé kí dọ̀kásì máa lè wọ̀ lọ sẹ́wọ̀n pé kí la máa ṣe sí ó wá nínú òun ò fẹ́ lọ́wọ́ sí bóun ló bá tòun jẹ́ lórí Facebook bóun ò ní lọ́wọ́ sí pé kí dọ̀kásì tó wọn lọ sẹ́wọ̀n mo ní kó jọ pé ká máa ṣàdúrà sí pé ká máa ṣàdúrà sí bàbá Búlé sọ bẹ́ẹ̀ pé dọ̀kásì máa wọn lọ sẹ́wọ̀n no láti last year láti mọ̀ yẹ láti 2024 láti mọ̀ bàbá Búlé sọ bẹ́ẹ̀ torí mo sọ fún bàbá Búlé pé kó bá mi ṣàdúrà fún kó ṣe nǹkan báyìí fún mi ó ṣe nǹkan báyìí fún bàbá Búlé wa sọ yìí pé ta ló ń jẹ́ dọ̀kásì máa pé pé wọn àti ẹ̀ máa ń jà ó wá ní pé ó fẹ́ wọn lọ sẹ́wọ̀n ó ti yẹ yìí sì kó máa wọn lọ sẹ́wọ̀n bàbá Lábúlé sọ bẹ́ẹ̀ àwa mọ̀ ọ̀gbà tó máa jẹ́ ó ti yẹ yìí sì àwọn ọ̀gbà tó máa jẹ́ ẹ má jẹ́ kó ṣe ìjọ tó yọ lọ dọ̀kásì jọ ó dẹ̀bù rẹ tó yọ lọ́wọ́ wọ́n jẹ́ kí kọ́kọ́ ṣe o jọ wọ́n ní kó bá mi ṣàdúrà fún o kọ́lọ́ má jẹ́ kí kọ́kọ́ ṣe o kọ́lọ́ má mi ṣàdúrà fún ẹ ṣàmọ́ bá ṣàdúrà kọ́lọ́ má jẹ́ kí kọ́kọ́ yín lọ sẹ́wọ̀n lórúkọ Jésù kọ́kọ́ yín má ṣe kọ́kọ́ yín ẹ̀yin kọ́ ẹ ṣàmọ́ bá wa ṣàdúrà kí nǹkan kan má ṣẹlẹ̀ sí anybody ó ti yé yín sí Ọlọ́run má jẹ́ kó ṣe ẹ má sọ bẹ́ẹ̀ mọ́ mi Ọlọ́run má jẹ́ kó ṣe ẹjọ́ ẹ má gbàdúrà Ọlọ́run má jẹ́ ẹjọ́ torí Ọlọ́run even God ẹni tí o bá máa ṣẹlẹ̀ láàrin mi àti ẹbọ sí ká má gbà ládùúrà kí nǹkan kan ṣẹlẹ̀ tó bá ṣe kí ló mean kò make sense kí ló dé tẹ́ fẹ́ mọ́ wa yín lọ sẹ́wọ̀n bẹ́ẹ̀ ni lọ́ máa parí ìjà lọ́la ńkọ́ bẹ́ẹ̀ ni ṣóun gangan ẹni tá à ń sọ̀rọ̀ yìí gangan ẹ sọ fún kò dẹ̀ gbọ́ okay bẹ́ẹ̀ ni wow Lizzy dẹ̀ sọ pé òun lòun ṣe ìyá yẹn pé òun kò lọ sẹ́wọ̀n. Oh my God. Yeah. Wow.
ṣé ti okay ẹ ti sọ bẹ́ẹ̀ ẹ sọ bẹ́ẹ̀ irọ́ ni o ṣé mo yí pé Lizzy sọ fún bàbá lábúlé pé kó ṣẹ̀wọ̀n ní Naija torí pé ó pé òun ló bà tòun jẹ́ náà lórí social media pé ó gbọ́dọ̀ ṣẹ̀wọ̀n ní Nàìjíríà ó náwó gan o pé kí dọ̀kà sì ṣẹ̀wọ̀n Naija ó náwó gan o. bẹ́ẹ̀ni nítorí ẹ̀ lọ ṣe fi kíní yẹn kọ lọ́rùn wọ́n fi kọ lọ́rùn ni wọ́n fi kọ lọ́rùn wọ́n fi kọ lọ́rùn ni wọ́n fi kọ lọ́rùn ni wọ́n fi kíní yẹn kọ lọ́rùn ni wọ́n fi kọ lọ́rùn bẹ́ẹ̀ni torí bàbá bá abúlé sọ pé àfi tí dọ̀kásì bá wọ UK ni ó ti yẹ yín ní dọ̀kásì ò ní lè rán tìbí yẹn lọ sẹ́wọ̀n tó bá wọ UK ó máa rán tìbí yẹn lọ sẹ́wọ̀n. àfìgbà tá a rí dọ̀kásì ní UK mo ní Jésù 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 irọ́ ni o a lie is a lie wow àṣé bàbá alábúlé máa padà ṣẹ̀sìn ànígbà tí mo rí ní January báyìí ẹ̀ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo lálàá mo wá pe ọ̀rẹ́ mi mo ní mo rí dọ̀kásì ní Nàìjíríà nínú London ní ọ̀nà Woolwich ó wá kí mi èmi náà kí ó wá ní pé kí wá wo gbogbo àwọn nǹkan tóun ṣẹ̀ṣẹ̀ mi mo wá ní wo lọ́jà mi wọ́n tó ṣẹ̀ mi ó wá ní wo àti parí ẹ̀jà yóò ṣàmúfà ṣe máa ń jẹ́ tàdé máa ń parí ẹ̀mí lókè mo ṣà lọ sí ṣọ́ọ̀bù ẹ̀ lójú ohun yẹn lẹ́ẹ̀mejì lójú ohun ní orí dọ̀kásì ní Woolwich lójú ohun mo dúró lójú ohun nínú Woolwich mo wá sọ fún ọ̀rẹ́ mi pé mo rí dọ̀kásì nínú London pé dọ̀kásì máa wọ London yìí ní mọ́ǹtì ọ̀rẹ́ mi sọ pé láíláí pé kò possible ẹ mọ̀ pé òun wà pẹ̀lú àwọn ọ̀tá dọ̀kásì mo ní pé àní mo rí lẹ́ẹ̀mejì sẹ́ẹ̀ ní ìmọ̀ mí ní nǹkan tí mo rí yẹn mo ní mo rí ní Woolwich gangan ó ní ẹ kí lọ sùn padà mo ní mo mọ̀ nǹkan tí mo sọ mo ti láàláyẹ lẹ́ẹ̀mejì ó wà wọ London àfi bí a ṣe rí dọ̀kásì ní London nìyẹn o kò tí ì wọ́n 2 weeks àbí dọ̀kásì ní London mo kígbẹ́ no. Wow. Ó ṣe padà. Oh, rubbish. She's well, guys. Ẹ ṣáà ṣe dáadáa, ẹ jọ̀ọ́ torí Ọlọ́run, ẹ má rọra yín lọ sẹ́wọ̀n o. Ẹ sì lè parí ìjà yín lọ́la o. I'm telling you. Bí wé mi sì kò sẹ́ni kankan tí mo hate. Ó sì yé yín sí. Tó bá wọn Èkó hate, tó bá wọn Èkó má hate. Ẹ ṣáà máa wọn yín lọ sẹ́wọ̀n. IVF. Torí bẹ̀yẹ cheap. Wow. 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 Ẹ má jẹ́ kó ṣe. Ẹ jọ̀ọ́ ẹ ṣàánú àwọn ọmọ ẹ̀. Ẹ ṣàánú àwọn ọmọ ẹ̀. Ó wà ní hospital ibi tí ìyá àbèjì yẹn wà. Ẹ mọ hospital government yẹn. Tàwọn ministry hospital yẹn yẹ. Inú mi mọ ibi tó wà. Wọ́n sọ níjà yẹn pé owó yẹn ṣì wà nínú hospital yẹn. Pé kán wọ́n yàn lọ síbẹ̀ kán lọ gbà. Wọ́n parọ́. Wọ́n ní wọ́n gba owó yẹn sílẹ̀. No gba owó sọ pé wọ́n gba owó mọ́mì. Wọ́n ní wọ́n gbé owó yẹn dání. Wọ́n ní àwọn yẹn ló bá tọ́jú owó yẹn. Ṣé àmọ́ pé àwọn ọlọ́pàá ni. Èmi ò bọ́ sọ pé owó yẹn wà lọ́wọ́ àwọn ọlọ́pàá. Wọ́n ní owó àwọn ìyá àbèjì yẹn wà lọ́wọ́ àwọn ọlọ́pàá tó wà ní hospital yẹn. Báwọn ọ̀dọ̀ àwọn ọlọ́pàá làwọn ti lọ tọ́jú ẹ̀. Èmi ò bí àwọn ọlọ́pàá ló tọ́jú ẹ̀. Èmi ò mọ̀ pé mi ò mọ̀ ń pa ministry hospital èmi ò mọ̀ nǹkan tó ń jẹ́ bẹ́ẹ̀. Èmi ò bí àwọn ọlọ́pàá ló ń ṣe nurse and doctor bẹ́ẹ̀. Yeah, okay. Wọ́n sọ pé wọ́n sanwó, wọ́n sọ pé owó yẹn wà, pé owó yẹn ṣì wà nínú poly bag ńbẹ̀ kó ṣì wà ní hospital yẹn. Yeah, kéèyàn kan lọ sí hospital yẹn kó lọ confirm dẹ̀. Yeah, wọ́n sọ bẹ́ẹ̀ ńjọ́ yẹn. Kéèyàn kan lọ sí hospital yẹn kó lọ confirm ẹ̀ náà. Náà wọ́n dẹ̀ ń parọ́ wọ́n dẹ̀ mọ̀. Ó ti yé yín sìn. Wow.
kò tiẹ̀ yẹ kán ní ná kò yẹ kán ní kò yẹ kán ní kò yẹ kán ní káwọn pọ̀ nù káwọn pọ̀ kéèyàn bá tiẹ̀ ti mú aláìṣẹ̀ téèyàn bá ti ń fi ìyà jẹ aláìṣẹ̀ táwọn ṣe ń ṣe yẹn kó dá èmi máa dúró kó o ṣẹ̀ mí kí n tó ṣẹ̀ tó o bá ṣẹ̀ mí o mi ní ṣẹ̀ ẹ̀ gbọ́dọ̀ àwọn ẹni tí ò ṣẹ̀ wọ́n wọn àbàjá kò yẹ kó rí bẹ́ẹ̀ torí innocent kí ló orúkọ spirit àwọn èèyàn tí ò ṣẹ̀ yìí ó máa fìyà jẹ yín it's not good bíbá yìí tuntun gan o shit n tẹ gbọ́dọ̀ máa lọ ni n ti ṣe lot of things gan lẹ́nu mo dẹ̀ tún fẹ́ kapọ̀ mọ́ ṣé mo lè ní ẹ̀mí láti lè kapọ̀ mọ́ ìbá bíbá yìí tuntun yẹ mo ní mo máa ń tà bọ̀ tí bá ṣe gbé kọ̀ǹténà dé báyìí ẹ mọ̀ pé kí ní gbogbo ọjà mi ni máa ń ṣe distributor mo máa ń jẹ́ distributor ńbẹ̀ ní company wọn gangan so that tá a bá ra cheaper máa ta cheaper bíbá àwọn ẹ̀gbọ́n mi ní iṣẹ́ mọ̀ pé oúnjẹ lẹ̀gbọ́n mi ń tà lẹ́kọ̀ọ́ sùúrù lérè yẹ gbogbo tí ni ẹ̀gbọ́n mi máa ń tà kò sí nǹkan tẹ́gbọ́n mi ò kì í tà distributor ni ok máa béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ni máa béèrè lọ́wọ́ wọn yeah máa béèrè all right torí ẹ̀gbọ́n mi máa ń supply mi ní noodles tẹ́lẹ̀ ó wá kúkú mú mi wọ̀bẹ̀ pé iye tí mo fi rà yẹn mo lè ṣe distributor ẹ̀gbọ́n mi ni torí oúnjẹ la máa ń tà yeah sórí lérè ní láwọn sìn ní ṣọ́ọ̀bù wa wà ó gbogbo ọtí ẹ mọ gbogbo ọtí tí máa ń kó wá sí ìwà distributor ni wá yeah bẹ́ẹ̀ èmi ẹni kọ́kọ́ ò ṣe mí o kò sẹ́ni kankan tó ṣe mí tí bá jí làwọn báyìí kò sẹ́ni tí mo hate mo love everybody ó bá bú mi because o stop owó àkáǹtì mi o lọ sí báǹkì kó lọ sọ pé kó má fún mi lówó mi mọ́ o ṣe mí ní ìwọ bí sí ẹ torí pé ibi tí wọ́n wò ó di dandan kó tẹ̀lé ẹ ó ti bẹ̀rẹ̀ sí ìtorí ẹ o ò ní ṣẹ́ mi ó ti yẹ ẹ́ sìn yẹ́ mo máa ń ṣe gan tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo máa ń ṣe lórí Facebook ìta ni mo ti ń ṣe ń sìn ìta máa ń ṣe gan níta mi no bẹ́ẹ̀ni ìta ni mo ti ń ṣe ìta ni mo ti ń ṣe kò sẹ́ni tó ṣẹ̀ mí o ọlọ́run ní jẹ́ ó bá ṣe pé fọmọ mi ìró tiẹ̀ níbi ẹ̀yẹ yìí gbá ayé yẹn ti bàjẹ́ ni rí bí yẹn ṣe rí ni ṣé yẹn jọyàn ni kánsà ló jẹ gbogbo orí ẹ̀ àṣetòótọ́ ni ẹ sábọ̀dù sọ ló ní kánsà ẹ sábọ̀dù parọ́ ẹ ti rí wọn pé wọn dá I'm telling you gbogbo àwọn tó so mọ́ Lizzy kò sí kankan nínú wọn táyà àwọn ọmọ wọn dá telling you the truth látàwò ó máa ń parọ́ ní òkè ó fi ń gbé rẹ̀ ga ni tẹ́ bá ti rí Lizzy tó ń sa anybody ó gbé wọn ga ni ó fi ń gbé wọn ga ni ó ń tata ní mo ṣe olóṣà mo ṣe oh my god mo ṣe ló ti ń ta mo ṣe ó ń pa ṣége rọ ó pa ọkùn ẹ má gbàgbé ginger yín guys ginger wow ẹ wá ra ginger yìí bí bá ti ti wà á ti go now àwọn aṣọ tuntun ẹ má gbàgbé láti contact wa fún ginger ẹ pè wá fún ginger ṣé kò yẹ yín sìn bẹ́ẹ̀ ni jíǹkan mọ́ mi may God bless you ma ṣé kò yẹ yín sìn ẹ má ràn yín lọ sẹ́wọ̀n òjò dọ́kásì òjèbù rẹ̀ àwọn olùgbẹ́gbẹ́ dọ́kásì àti yẹ láti láti ẹ̀ lọ ti sọ láti láti ẹ̀ ni bàbá abúlé ti sọ láti láti bàbá abúlé sọ bẹ́ẹ̀ bàbá abúlé wọ́n sọ pé àfi ẹ mọ̀ pé gbà ìdọ̀kásì lọ sí Nàìjíríà àfi tí dọ̀kásì ò bá dé padà sínú UK. àwọn fine designer àwọn tó fine tó fine àwọn tó fine. àṣé ó máa dé padà àṣé ó máa dé padà èmi ò sí ilé àwọn tó bá wọ́n yàn lọ sẹ́wọ̀n o ṣe bẹ́ẹ̀ Ìjẹ̀bú rẹ̀ ìgbọ́n tó bá ṣẹlẹ̀ mi máa rẹ́rìn o ẹ má jẹ́ kó ṣẹlẹ̀ gbogbo ọ̀nà ẹ ṣe ládùúrà ẹ má ṣe bímọ ẹ dáríjì everybody ẹ má ṣẹra yín ẹ parí ìjà kí ló wà ń bẹ̀ láti sọ sọ́ọ̀rì kò sí nǹkan tó wà ń bẹ̀ sorry go a long way I'm telling you the truth sorry go a long way don't let anybody má jẹ́ kí anybody tún ẹ telling you má jẹ́ kí anybody tún ẹ kò sẹ́ni kankan tó lè manipulate mọ́ sí I'm telling you mommy kò sẹ́ni tó lè manipulate mi mọ́
I have seen 99.9 100 is bullshit. Mo ti mọ àwọn olórí burúkú èèyàn, mo ti mọ àwọn olórí èèyàn lórí social media. Kò sẹ́ni tó lè manipulate mi mọ́. Mo ní gbogbo ẹ̀ lóríṣiríṣi. Bẹ́ẹ̀ni, àìmọye bẹ́ẹ̀ni, àìmọye àwọn nǹkan tó máa ń sọ fún mi. Ó máa ń mú nǹkan mi kiri ní láìṣẹ́. Láìṣẹ́, èyí náà wo Zainab yẹn tó ro oúnjẹ jẹ ní tí òun owó ọmọ mi lọ sẹ́nu. Kó máa mú nǹkan tèmi lọ sílé lógún. Gbogbo ẹ̀ ló wà tó bá lè jẹ́ àwọn spiritual items. Ọdún tí lọ sópin, what is your achievement? Ọdún tí lọ sópin, what is your achievement? Gbogbo ẹni tẹ́ bá ní ìdáwọ́ ṣàánú. Mo ní testimony látọ̀dọ̀ wọn fáǹsì mi, inú mi dùn, ayọ̀ mi kú. Mo dúpẹ́ fún Ọlọ́run. Ti yẹn sìn. Ọba tí ó jẹ́ kó dúpọ́ sí mi. Kí ló ṣe ìwọ padà ló máa padà jẹ. Wàláhì inú ìrora ló máa kú sí. Ara ni ọba tó bá mi gbọ́ àdúrà gbogbo àwọn fáǹsì mi. Ó ní gbogbo nǹkan. Báwo ni ṣe máa jealous ẹni mi tó rajà. A máa jealous mi tí mo wà nínú òtútù, ìwọ wà nínú. So mo dúpẹ́ lọ́wọ́ gbogbo yín náà pátápátá tẹ̀ ń patronize mi. Olórí burúkú. Ẹ ṣe kàn fún ẹni tẹ́ bá bẹ̀rẹ̀ pọ̀ mọ́ mi, pọ̀ mọ́ ìjẹ̀bú ti tọ́. Pọ̀ mọ́ ti tọ́. Ọ̀hún máa rọ̀ yá ẹ̀. Ọ̀hún àwọ̀. Náà ẹ jẹ́ kí n mọ bí mo ṣe lè tún gbé pọ̀ mọ́ yẹn wọlé tó ṣe máa pọ̀ sí. Ọ̀hún máa wọ̀ yá ẹ̀. Yes, pọ̀mọ́ dẹ̀ ti wálẹ̀ ilé ká ṣí owó tó wá yẹ pẹ̀lú kó o fi ṣe lé ayé ẹ, màmá fi sọ pé o fi ń ṣògùn ọmọ ayé ìjà ẹ̀ fi bàjẹ́. Kódà tọ́ba ti lẹ́tọ̀ bá a ṣì bá túbà sí because mo bẹ ṣe bá mi rọ́ọ̀ṣì eléwo wà tó lórí tó kúkú tó tà gbé sílé wàá máa tọwọ́ jẹ ó máa bá bẹ́ẹ̀ kùn yàn I'm telling you tí wọ́n dẹ̀ máa ojoojúmọ́ tó bá ń rí mi wọ́n tún máa padà lọ sọ́nà babaláwo yẹn pé nǹkan tó yẹ fẹ́ kó ṣẹlẹ̀ kó máa ṣẹlẹ̀ gbogbo ẹ̀sìn bá yín ṣe ìdọ̀jà yín náà lẹ́ni ó máa níbẹ̀ láyé àtàláfíà lágbára Ọlọ́run so gbẹ ìtẹ́ bá dìde wàá ná gbogbo nǹkan tó máa fún tó máa fún ẹ lówó máa fi ṣògùn ẹ̀yin tẹ́ bá dìde ogun man power diabetes wàá máa rí èmi wàá máa yọ bí ẹ̀yin tẹ́ bá dìde àwọn turban scarf wàá máa yọ bí ọjọ́ ní ó dẹ̀ máa fún ẹ lórí máa fún ẹ lórí ni African food lóríṣiríṣi ẹ̀yin tẹ́ bá ti fẹ́ ẹ pẹ́lẹ́ dídé ìfẹ́ olúwa show the baby of Oduduwa nation ẹ pè mí ẹ gbá mi láàgbó gbogbo ẹ ló wà níkàlẹ̀ olúwa yìí ẹ bá wa gbàgbé ẹ bá wa ṣí ètò káwọn èèyàn fi ojú wọn bí báyìí bí Boko Haram ṣe wọnú ṣọ́ọ̀ṣì lọ pa àwọn èèyàn. Màá fi ń ṣẹlẹ́yà ni èmi kẹ. Kí wọ́n fi ojú wọn méjèèjì báyìí kí wọ́n fi rí bí wọ́n ṣe wọnú church láti lọ pa àwọn èèyàn. Torí ẹ̀wọ̀n náà ló fit yín ẹ̀wọ̀n lẹ́ máa fi ìfẹ́ sí ọpọlọ yín ẹ̀ní réyàn tó ń rìn lójú títì ẹ̀ní máa kọ́ ọ̀bẹ ẹ̀ní réyàn tó ń jẹun ẹ̀ní kọ́ ọ̀bẹ ẹni tí yóò ṣe. Wọ́n máa ní í ṣe pẹ̀lú programu ti Boko Haram ìkéèsì ẹ̀yin tẹ́ bá wò pé ṣé ọ̀rọ̀ Boko Haram la wò nínú programu náà ọ̀rọ̀ Boko Haram kò lè fi edit another program.